Awólọ́wọ̀ náà ìtọ́ṣe tó pọ̀ jù máa ṣe bí àwọn bá kan náà ni wọ́n ní kó dọ̀bálẹ̀ fàkítọ́lá mi kí kó dọ̀bálẹ̀ wọn ni bàbá Awólọ́wọ̀ kó máa bẹ bóyá bọ́lá tó ń tún nàìjà tó ń gbèsè lé lórí àwọn náà tí wọ́n ti gba gbogbo agbára yẹn lọ́wọ́ wọn wọ́n destabilize wọn débi kó wọn lágbára mọ́ wọ́n tẹ̀lé bàbá mi lọ sọ́dọ̀ ọba. Síkírù Adétọ̀nà ti sọ wípé tóun bá kú o àwọn ẹrú gẹ́gẹ́ bí wípé ẹrú lòun náà nígbà tó wà láyé ẹrú àràbó òun lè mú jọba ẹrú Saudi òun lè mú joyè ẹrú àwọn àràbó òun lè gbé sórí ipò ọba wa ó sì ti sọ kó tó di wípé ó kú torí wípé ẹ̀yin náà mọ̀ wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ mi èyí pè wọ́n lọ́ba èmi èyí sì pé wọ́n wàjà èmi máa ń sọ pé wọ́n kú ni gbogbo ẹnu ni mo fi sọ. Kó tó di wípé Síkírù Adétọ̀nà kú ó ti sọ fún wa ó sọ fẹ́yìn bàbá wa irú wa yìí náà la fi ti gbọ́ wípé tóun bá ti kú màmí àárín ọlá mo kí yín pé tóun bá ti kú o àwọn ẹrú ẹgbẹ́ òun o àwọn ni wọ́n ní òkú òun àjà sí a sọ wípé ó ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi tó bá ń já geere tó bá ti ń ṣe bákan ẹ jẹ́ kí n mọ̀ pé tóun bá ti kú àwọn ẹrú nìkan wá sí òun a gbọ́dọ̀ rí ọmọ aládé kankan kó súnmọ́ ìdí òkú òun torí wípé ẹrú lòun ṣe títí tóun fi kú. Ẹ gbọ́ orin tí mo play lẹ́ǹkan yẹn tí mo fi wọnú agbami ètò ni. Ó ní ẹ mẹ́rú jọba ẹ dà gbogbo adúníyàn ẹ dà sínú òkùnkùn. Ẹ̀rù Ọlọ́run Olódùmarè àwọn tó nílẹ̀ àwọn tó tẹ ilẹ̀ dó àwọn ẹgbàrúmọlẹ̀ àwọn òrìṣà wa àwọn irúmọlẹ̀ wa ẹ̀rù wọn ò bà yín nítorí kíni ọ̀nà fún yín náà ni nítorí kíni ọ̀nà fún yín náà ni ń tá àmú sẹ́nu tí ó bá bí wọlé tí ó wàá gba bí jáde yìí náà ni. Bẹ́ẹ̀ bá sọ wípé ìgbà ìmọ̀ ni èmi gbà mi ò bá yín jiyàn sí. Bẹ́ẹ̀ bá sọ pé ìgbà ojú yín dúdú ni èmi gbà mi ò bínú sí. Bẹ́ẹ̀ bá sọ wípé ìgbà tó yẹ òye yín tó ni èmi ò bá yín jàǹpátá sí. Mo ti sọ wípé mi ò wá bú yín lénìí. Ṣùgbọ́n gbà tẹ̀sìn rẹ̀ délé ní bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa mọ̀ wípé kì í ṣe pé ìgbà ìmọ̀ ló ṣe yín ń tẹ́ mọ̀ ṣe ni. Ignorance is never an excuse. Ignorance is not an excuse. Tó o bá sọ pé o wà ignorant then you are foolish. Kò gbá inú tèmi o torí tẹ bá sọ ní ìsìn tá bá sọ síwájú tá a sọ sẹ́yìn wá lò ṣàtọ́lá túndé wọ́n ní kò mẹ́nìkan là ẹ sọ̀rọ̀ sí ọmọ tó ṣẹnu bákan ọmọ gbá ọmọ àwọ̀ ọmọ tó bí lánàá àná alánà yìí lọ bí mi. Ṣùgbọ́n tá a bá ti ń sọ wípé ká máa bára wa sọ òkodoro ọ̀rọ̀ ní ilẹ̀ kóòtù òjíire ẹ má bínú tèmi bá ti ń la ẹnu tèmi èmi kàn ń la ẹnu ni àwọn ẹgbàrúmọlẹ̀ ló ń sọ jáde. Kò sí nǹkan kan tẹ́ bá sọ pé ẹ fẹ́ fi sọ pé ẹ fẹ́ fi bá ìwé yín out wípé ìgbà ìmọ̀ ló ṣe yín. Èmi ń sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwa mọ̀ wípé kì í ṣe ìgbà ìmọ̀ bí kì í ṣe ọ̀nà fún yìí náà ni ọ̀nà fún yìí nẹ.
bá ti jẹ bá ti mú yìí náà ni bá ti lò ó nígbàlódé gbogbo ń táyé ń lò káwa náà máa bá wọn lò yìí náà ni àwa gbà pé gbà ìmọ̀ ni kò tí ì yé yín báyìí màámi Tóyìn Àtàlàbí mo kí yín bàbá Ifáníyì Fágbèmí Borúbọyè Ọlá Ọ̀rúnmìlà mo kí yín èmi gbà pé gbà ìmọ̀ ni ṣùgbọ́n gbà bó ṣe lè jẹ́ ìgbà ìmọ̀ tó ìgbà gbogbo ẹ̀sìn rẹ̀ tó kárí ayé àjọṣẹ̀sìn náà ni ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ èèyàn máa bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ẹ̀rín akọni o lákọlákọ yìí ni bó bá ti ju pé kéèyàn máa wá ẹkún mu lọ èèyàn máa bú sẹ́rùn ni ìgbà ìmọ̀ ni mọ̀ ìyá àgbà mi máa ń sọ̀rọ̀ kan Olódùmarè àtàwọn ẹgbàrúmọlẹ̀ kọ́ bá mi tẹ̀lé rí fún tí n bá sọ fún ìyá àgbà mi pé mọ́mì mi ò mọ̀ ni ìyá àgbà mi á béèrè á ní ìwọ ìṣe fi àwọ̀ àmọ̀ jẹun láyé ẹ̀ kí ló dé tó jẹ́ wípé ìwọ ojoojúmọ́ ò mọ̀ kí ló ijó wo ló máa tó máa fi àwọ̀ àmọ̀ tó máa fi máa jẹun kó lè máa mọ̀ ìjọ wo ìjọ wo lẹ máa tó fi àwọ̀ àmọ̀ láti máa jẹun kẹ́ ẹ lè mọ̀ ayé ò bàjẹ́ lórí yín o ayé ò dàrú lórí yín o ayé ò polúkúmuṣu lórí yín o kò di ojú kejì lórí yín o kò sojú dé lórí yín o ayé parẹ́ lójú yín ni orí yín báyìí láyé ti parẹ́ ló ti pin tó bá ti jẹkún lọ ẹ̀rín ni èmi ò wá bá yín wí mi ì bá yín jà mi ì bú yín mi ì bínú gbogbo ohun tó bá wù yín kẹ́ ṣe lálàyé àgbà náà ni torí tá a bá gbà ńkọ́ èmi la fẹ́ fi yín sí ta ni wá lẹ́gbẹ̀ẹ́ yín kí la fẹ́ ṣe ṣàtò yín náà ni bá a bá tún náà yín lẹ́yìn tẹ́ tún bá ti ajẹ́ ẹ tó lọ nígbà tẹ́yìn náà bá dé rebi àgbáre ẹ ti dàrú ju bẹ́yìn gan ṣe bá a lọ àwa ò tún wá máa tún máa dààmú àwọn ọmọ tó tún bọ̀ àtún gbé wa ṣépè àbí bẹ́ẹ̀ kọ́ Síkírù ti sọ ó ní tóun bá ti kú ó láwọn ẹrú ẹgbẹ́ òun ẹ̀rọ mọ́lẹ̀ ẹ fi jọba nígbà tó bá jẹ́ wípé tádífálà bá dáfá èèyàn náà ó ti dá tiẹ̀ tólúwo ìlú bá dáfá kò sí nǹkan tá a lè rule out olúwo ìlú gan lè gbà bọ̀dẹ̀ ìtàn fi ṣolúwo gan ń gbà bọ̀dẹ̀ ayé ti di nǹkan ayé ti parẹ́ lójú yín kò ń ṣe pé ó ti dojú dé ó ti parẹ́ ni olúwo ìlú òun gan gbà bọ̀dẹ̀ kámbílẹ̀ tàsẹ́yìn bí fábá sọ tiẹ̀ olúwo sì sọ tiẹ̀ ẹ ṣeun ibi tẹ́ ẹ bá wa dé yìí náà dáa ibi ẹ ṣayé dé yìí náà àfi ká máa dúpẹ́ yìí ká máa rá bàbà ká máa dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ ti táyé wa ẹ ti tún rọ bí agogo ẹ̀yin àgbààgbà tẹ́ wà nílẹ̀ kóòtù òjìrè yìí ẹ̀yin atáyé rọ bí agogo ló yẹ kán máa pè yín ẹ túnlé ayé náà rọ ó bad àrírú ẹ̀ rí kò bàjẹ́ dé lẹ́vù yìí báyìí rí ẹ payé rẹ̀ ni ẹ̀ báyé jẹ́ gbogbo ẹ̀ ṣẹlẹ̀ níṣẹ́ ni gbogbo ẹ̀ kúkú disappear fíú ṣé ni mo kàn rẹ́rìn látàárọ̀ ni wípé nílé ayé tá a wà yìí náà àwa sì ní a sì ń jà
à ń jà fẹ́yìn bàbá wa, à ń jà fúnra wa, à ń jà fún ọjọ́ ọ̀la wa, à ń jà fún àwọn àrọ́mọdọ́mọ wa. Tilẹ̀ yìí dẹ̀ ẹ̀kọrin má pààyàn ni tẹ́ ń bàjẹ́ lọ. Ẹ̀ ń jẹ́ káyé disappear lọ ni, ẹ̀ ń jẹ́ kó parẹ́ lọ ni. Kí ló lè tó yẹn? Ìbéèrè tèmi fẹ́ wá béèrè lọ́wọ́ ẹ̀yin bàbá wa àti ìyá wa, ẹ̀yin àgbààgbà wa ní ilẹ̀ Kóòtù Òjíire ni wípé ìyí tó bá jẹ́ Fúlàní nínú yín ẹ jẹ́ ká mọ̀. Ìyí tó bá ti jẹ́ Fúlàní nínú yín, kò sí nǹkan téèyàn kì í sọ, kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà, àrírú ẹ̀rí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Ìyí tó jẹ́ Fúlàní nínú yín, ó yẹ ká máa mọ̀ yín, kẹ́ máa sọ pé Fúlàní gbogbo wa ti di Fúlàní àbí o, ọ̀pọ̀lọpọ̀ wa o Fúlàní ni wa o, torí èyí pọ̀ bí táyé ń parẹ́ lọ yìí, ó ti ga, ó kọjá àfaradà. Torí nínú tọ̀tọ̀ tèmi o, ẹ̀yin bàbá wa lẹ máa ń sọ pé onílùú ò kì í fẹ́ kó tú o. Èmi ò rí onílùú láàrin ẹ̀yin bàbá wa o. Ọ̀pọ̀lọpọ̀ yín ò kì í ṣe onílùú o. Ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe onílùú o. Onílùú làwa mọ̀ tí èé fẹ́ kó tú o. Fúlàní ni yín o. Ẹ̀yin fẹ́ kó parẹ́ ni o. Nítorí kìí ṣe pé ẹ̀ ń gbìyànjú àti bayé jẹ́ gan. Ẹ̀ ń gbìyànjú àti payé rẹ́ ni. Because kò sí nǹkan tá a tún fẹ́ pè mọ́. Bíbàjẹ́ ó ti bàjẹ́. Sísojúdé ó ti sojúdé. Dídàrú ó ti dàrú. Kí ló tún fẹ́ kù? Kò sí nǹkan kan mọ́. Kò sí. Ká bá sọ pé a ń bímọ lẹ̀ kò sí, ó ti tán. Ó tán. Ṣẹ́yìn ò rí ni? Ó ti tán. Ẹ rí ni? Àbẹ́mi nìkan ni mò ń rí. Àbáwa tá à ń pariwo lórí social media yìí nìkan là ń rí. Ó ti tán. Ó ti fẹ́ lọ fẹ́ù. Síkírù ní àwọn ẹrú ẹgbẹ́ òun ni kí wọ́n wá sin òun. Ìgbésẹ̀ tẹ́ ẹ gbé níbi òkú Síkírù, mi ì lè bá yín wí sí. Ẹ̀yin náà múra ni. Bí ẹni dákú rọgbọdọ̀ ni, àbẹ́ni tó mutí yó. Má jẹ́ ń sọ pé ẹni tó dákú, ẹni tó mutí yó, ẹni tó dákú èé sọ̀rọ̀. Ẹni tó mutí yó ni tó wá ní àwọn tí yó, mo mọ tí mo ń ṣe. Mo mọ tí mo ń sọ. Ẹ kúrò ńbẹ̀ yẹn, mo mọ tí mo ń ṣe. Àfígbì ó dinú gọ́tà. Ẹ̀rí pọ̀rọ̀ tó bá ti jẹkún lọ. Káṣà máa rẹ́rìn-ín ní lákọlá. Bó ti dẹ́rìn akọni, àṣà àárín náà ni. Ẹ ti mọ̀ wípé ẹ̀sín, ẹ̀tẹ́ àti àbùkù pẹ̀lú ẹlẹ́yà ló kù délẹ̀. Síbẹ̀ náà ẹ lọ yìí náà ni. Èmi ò bá yín wípé ẹ ṣe ṣe o. Torí ní ìsìn ẹ ní lẹ̀dí mọ́ àwọn tó yẹ kẹ́ ẹ lẹ̀dí mọ́. Àwa lẹ́ẹ̀mọ́ wá bẹ́ẹ̀ ṣe pa. Ẹ má pa ọmọ la jẹ́ lọ́wọ́ yín. Ẹ má pa wá. Bẹ́ẹ̀ bá fẹ́ pa àwọn ẹrú tó wá tẹ́ yín lénìí ni kẹ́ ẹ pa. Sóyè yín ẹ má bá ti àjẹ́, ẹ má ṣàṣìyà. Ọmọ la jẹ́ lọ́wọ́ yín torí a rí yín gẹ́gẹ́ bí bàbá tó ń tún ọjọ́ àlá ṣe left ọmọ ni. A mọ̀ pé ọjọ́ àlá gan ti pa. Ẹni gan parẹ́ ká máa lọ kò sọ́la. Kí ló ń jọ̀la? Ṣé Síkírù nìkan la ó máa bá wí ni? Àbí wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ tó ṣe bí òwe lọ́dọ̀ àwọn àgbàlagbà tó dá ní ilẹ̀ Kóòtù Òjíire. Ṣé Nnamdi Kúdẹ̀ ni
ìwọ tó kì í ṣamúkù gan báwo lọpọlọ ẹ ṣe kú báyìí kí ló dé tó o ṣe ń wòkè kí ló dé tó o wò sàlẹ̀ kí Síkírù tó débẹ̀ ṣé kò sí bó ṣe tọ́ ni bó ṣe ṣe láàrin ara wọn dọ́là là ń ráwọn kan ní ilẹ̀ Kóòtù Òjìrè tó sì fi ń fọba jẹ bẹ́ẹ̀ ṣé kò ní bó ṣe ṣe ni tí Síkírù wọlé tán yarí mọ́ wọn lọ́wọ́ Síkírù wọlé tán ó dọ̀tá wọn sí wọ́n gbé lẹ́yìn tán kò fi bù wọ́n jẹ o ó jẹ wọ́n keegun ó mú wọn ó tún mú egungun wọn ó tún rún ó tún kú tán ó tún fi wọ́n ṣẹlẹ́yà lọ lẹ́yìn ikú ẹ̀ Síkírù the master player Síkírù tẹ bá ń gbọ́ Síkírù ọlọ́pọlọ ni Síkírù lójú ayé ẹ̀ ó fi wọ́n gbá bọ́ọ̀ ó bayé wọn jẹ́ ó tún kú tán ó tún fẹ̀sínlẹ̀ fún wọn ọ̀rọ̀ tó bá ti jẹ ẹkún lọ ẹ̀rín yìí ni ọmọ rẹ̀ rìn ẹ jọ̀ọ́ o èmi ò lágbára o n ò lóògùn o n lójú mi ìjú má jà gọ́tà lọ ẹ má ṣàṣìá o òótọ́ ọ̀rọ̀ là ń sọ fún mi ṣèbí gbà tí gbogbo rẹ̀ dé ní ìsìn wọ́n tàgì mi ní ìṣẹ̀ṣe làgbà o wá wẹ̀sìn rẹ lóde o ìṣẹ̀ṣe làgbà o ẹlẹ́yà àwọn bàbá yín rèé o ìṣẹ̀ṣe làgbà o àbùkù olóró òǹbó rèé o sẹ́rù pé ìlẹ̀ kàbùkù ni àjọ kàbùkù àbùkù tèmi gan fẹ́ẹ́ ju ti ń lọ olójẹ́ mú ọ̀rẹ́ rìn báyìí ẹ rí i pé mò ń rẹ́rìn ni bó tilẹ̀ jẹ́ ìrìn àkọ́ ní ìgbà tí Síkírù ti sọ fún yín tó fún níwà fún yín tó ṣe oríṣiríṣi Fúlàní ti wà láàrin yín Fúlàní abẹ́yìn gan tá à ń wò gan tẹ́ wá ń sọ̀rọ̀ ń ta gan Fúlàní gan ni yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbàlagbà wa nílẹ̀ Kóòtù Òjìrè Fúlàní ni yín ẹ̀kọ́ ń tàn wá ní ẹ fẹ́ tàn wá báyé wa jẹ́ ni bẹ́ẹ̀ bá bọ́ síta lénìí tẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ Fúlàní lẹ sọ àgbà yín gbọ́ trust yín kò àfọkàn dára dé yín ọ̀tá wa ni yín gbogbo ẹnu ni mo fi sọ torí tẹ́ ẹ̀ bá kí ń ṣọ̀tá wa ayé ò ní torí yín parẹ́ báyìí èèyàn máa jókòó sórí àpèrè tẹ́ ẹ pè lórí àwọn àpèrè àwọn baba ńlá wa á sì yẹpẹrẹ yín àbáyé wa jẹ́ yóò bọ̀nà wa jẹ́ yóò dáyé wa rú ẹ sì ń ṣẹ̀mí à ń gbọ́ yín bàbá wa. ẹ wo Ọlọ́run á jẹ́ kó dáa fún yín ọmọbìnrin yìí o. àṣẹ ẹ jọ kí lorúkọ yín bó lẹ ti ń pè wá. àti Iléṣà ni mo ti ń pè. orúkọ mi ni Dínà Adéwà ọmọ Ìjẹ̀bú ni mí Ìjẹ̀bú gidi gan. ṣùgbọ́n ẹ máa ń gbọ́ Dínà. ṣùgbọ́n Iléṣà lẹ ti ń pè Iléṣà lẹ tẹ̀dó sí mò ń gbọ́ yín. bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ ojútì tó tó láyé yóò sí o. bàbá tó bí èmi gangan ti bá Àwùjalẹ̀ jà lórí ọ̀rọ̀ pé bóyá kán sin ọba kán má sin ọba rí. tí pépà gbé that should be around 2001 I was in London there. ọ̀rọ̀ tí mo sọ fún yìí débi kí wọ́n detain àwọn bàbá tèmi gangan. bẹ́ẹ̀ni Síkírù Àwùjalẹ̀ yìí ló detain wọn pé kí wọ́n sign memorandum yẹn dandan pé ọba tó bá jẹ́ Muslim kan kírun sí lára ọba tó bá jẹ́ Christian kan gbé lọ sí church dádì rẹ̀ láwọn ò lè sign ẹ̀. ọ̀rọ̀ tí wọ́n dọ́gbọ́n sọ fún yín ọ̀rọ̀ burúkú ni o. dádì láwọn ò lè sign ẹ̀. so ìgbà Olówu ló kú ńgbà yẹn Olówu ìlú tiwa Òwu Ìjẹ̀bú. tọrọ ìdá wà lábẹ́. wọ́n tún fẹ́ fàyọ ní pé ìtìjú gbáà ni ṣe bó òṣìṣẹ́ Olúwa làwà I am a shepherd of the church. mo rí aṣọ tẹwọ̀ sọ́rùn mo rí wípé mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn kódà pé pásítọ̀ nìyẹn àbí wòlíì.
so tó o bá ti ní bá wọn ṣe má bá wọn ṣe. Ìjẹ̀bú máa ń pòwe kan jẹ́ńtẹ́ tó bá jẹ́ ń tèmi máa jẹ ní tiẹ̀. Ẹ gbọ́ Yorùbá mi. Ẹ rí mi bàbá mi. Bọ́ọ̀sì tó o bá ti ní fẹ́ ṣe má dá sí. So eléyìí kọ́ àwọn bàbá wa oníṣẹ̀ṣe lọ́gbọ́n. Torí ojú tì ńlá lò. Ojú tì ńlá ló máa kọ́ wọn lọ́gbọ́n pé gbogbo ẹni tó bá fẹ́ fi jọba nílẹ̀ Yorùbá tó bá ti mọ̀ kó ní ṣiṣẹ́. It's accusing you of stopping you not to be a Christian or be jọ́ṣàká. Tó bá máa jóṣoko. Ọ̀ṣàká náà ṣoko ló ní òòtà. Wọ́n ti bà Yorùbá jẹ́ sà. Wọ́n ti bà Yorùbá jẹ́, wọ́n ti dójú ti Yorùbá o. Wọ́n ti dójú ti Yorùbá. Àyàfi káwọn bàbá yẹn dìde kíá. Àmọ́ wọn Fúlàní ti wà láàrin àwọn bàbá yìí ni mò ń sọ yìí. Ṣé ẹ̀yin ò gbọ́ nǹkan tí mò ń sọ ni? Àwa ọmọ ló yẹ ká dìde báyìí, kò ń ṣe àwọn bàbá yìí. Èmi ò trust wọn o, èmi o, tó bá fi dídà tèmi o. Àwọn ọmọ tó máa dìde, màmá, àwọn ọmọ tó máa dìde western education ti bà everything jẹ́. Bàbá mi ṣé dádì yín yẹn ṣé wọ́n ṣì wà láyé? Bàbá yín ṣọ́ọ̀ṣì wà láyé? Wọ́n ti kú. Tiwa ti bá. Àwọn tí wọ́n jọ lọ síbẹ̀ tán jọ dìtẹ́ẹ̀nì wọn ṣáwọn míì nu wọn ṣì wà láyé? Mi ò ṣúọ̀. Tiwa ti bá wa. Àwọn bíi mẹ́fà láwùjalè ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín. Ṣé lè dárúkọ wọn fún wa? Ó yá, a ti ń gbọ́ yín, a ti ń gbọ́ orúkọ àwọn èèyàn tó lọ yẹn. Agbọ̀nwú. Àwọn chief Agbọ̀nwú. Then Kakanfò of Owu-Ìjẹ̀bú. My father was there. Which is was the acting Olówu of Owu-Ìjẹ̀bú there. And some other 3 or 4. Okay. Bàbá yín nígbà yẹn, bàbá yín jẹ́ Olúwo àbí acting Olúwo ní Ìjẹ̀bú? Acting Olówu of Owu-Ìjẹ̀bú. Okay. Regent. Then Olówu ti kúngbà yẹn. So mo rò pé wọ́n lọ ṣàlàyé fún Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí paramount ruler pé Olówu ti gbéṣẹ́ o. Ṣé ń gẹ̀tì ń sìn? Okay. Ìgbà tó wá débẹ̀ kábíyèsí wá ń bi wọ́n pé ẹ̀yin wọ̀nyí ẹ lọ fọwọ́ kan òkú ọba. The best thing ó yẹ ẹ lọ gbé sí pósí kẹgbẹ́ lọ sí church. Olówu was a Christian. Ní Àwùjalẹ̀ ló pàṣẹ yẹn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ìtàn yìí wà ń bẹ̀ because gbogbo wọn. Ọdún wo nìyẹn ṣẹlẹ̀ bàbá wa? That was around 2000 and 2001. I will never forget. I was in London then. I have to fly back to Nigeria. Nígbà tẹ́ gbọ́ pé wọ́n ti detain bàbá ti yín. Bẹ́ẹ̀ni, even I wanted to go and attack Àwùjalẹ̀, my father told me nígbà tí wọ́n kúrò ní detention pé èèyàn kì í yájú sọ́ba o, ìjọ kan ìwọ fúnra ẹ lè di ọba, má lọ, don't go and attack him, just leave him. Because I said when it comes to London we will attack him for doing that, ṣe get him. But my father said ọmọ bàrí wọ̀ wá, èèyàn kì í ṣe bẹ́ẹ̀, má báyàn ṣerú ẹ̀. Má lọ àtàkẹ́ sílẹ̀ Ọlọ́run adájọ́. Ibo lọ́lọ́run ti ń jẹ́ Ọlọ́run ò kì í sọ̀kalẹ̀ wá ṣé òun kan ló ti mú jẹ yìí ó tún ṣe lẹ́yìn tó tún paripa. Ẹ fọlọ́hún lẹ̀ ẹ̀yin ará bí yìí ẹ fọlọ́hún lẹ̀. The problem we are having now ṣe láwọn gómìnà wa náà èyí tó ń ṣe ló pọ̀ jù alátẹnujẹ ọ̀lẹ olè ni wọ́n ọ̀lẹ ẹ̀mí tí mo sọ bẹ́ẹ̀ fún yín nìyí mà. How could Governor Dapo Abiodun, because I read some certain things yesterday, sign that into the bill? Tó bá ti mọ̀ pé o ò ní fẹ́ kọ́ yọ nǹkankan o ò ní fẹ́ kọ́ ṣe nǹkankan traditional yẹ lórí tó bá jọba má lọ sí di ọba wọn now. I am a prince now, a certified prince of Owu. I told people I can't become a king. I don't like it, so I will not go there. Thank you. Ẹ ṣeun o. Tó bá ti mú mi sọ pé mo fẹ́ lọ́bẹ̀, that means pé mo fẹ́ ṣe nǹkan tó ń ṣe ń bẹ̀ nìyẹn. You understand? I don't know why people are behaving, mad. I don't know. Ojú tì ńlá ni ò kí n sòtọ́ fún yín mà. Ojú tì fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú ní. Kì í ṣe pé ojú tì, kì í ṣe ojú ẹ̀yin gan underrate nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n yọ ojú wa báyìí ni wọ́n yọ ojú wa kò ṣe pé ojú ń tì wá. Wọ́n yọ ojú wa báyìí wọ́n wá fi lé wa lọ́wọ́ pé wo ojú ẹ̀ rèé o. Ṣé
ṣé Àwùjalẹ̀ ṣé kò jọba ó jọba náà ó ní tá à ń pè ní kéèyàn jọba o kì í ṣe kéèyàn kàn dádé là ń sọ ṣẹgẹtì ó jẹ náà ó lọ fi pòwé yẹn pé jẹntẹjẹntẹ tó bá jẹ ní tẹni lẹ́ni wọn á jẹ ní tiẹ̀. Once you know you are a Christian or a Muslim you don't need to go there. Ní ìdí ẹ ó lé ojú ló ń pa wá kú lọ má bá wọn dá sí má bá wọn ṣe. I am a Christian now, a church leader. I don't go there. Wọ́n ti fẹ́ certify wá ń gbà kan pé àwọn ọmọ ọba tó content relé tó bá fẹ́ jọba wọn ní láti dáfá mo ní mi ò ní interest. Wọ́n ní tẹ́ bá fẹ́ jọba ẹ̀ ní ìdá ti dáfá tiwa ti bá wa ìpàdípà. Mo ní mi ò ní interest. Báwo ló ṣe wá ṣe wọ́n kàn mọ́ anybody tó hùn wọ́n ké pa. Àwọn bàbá tó wà ní Ìjẹ̀bú yẹn àwọn Òṣogbo should rise up torí mo mọ̀ pé style tó ń bá bọ̀ ń sìn ẹ̀rí pọ́n máa ṣẹlẹ̀ wọ́n ti ṣe ní ìlú kan wà ní Iléṣè tí wọ́n gbé ọba lọ sí ìjọba yẹn. Ẹ jẹ́ bá mi pín ètò yìí in case ẹ bá mi pín in case tá a bá lè rí àwọn bàbá wa ní Ìjẹ̀bú yẹn tó bá tiẹ̀ lè pè I think ìyẹn máa better. I will do that. So wọ́n wá lọ sí ọba yẹn ní Iléṣè yẹn I think so. Ọ̀sán gan ẹ mọ nǹkan tó ń pè ní gàlà. Ọ̀sán gan ni gàlà wọ̀lú yẹn. Kẹ́lí bá mọ̀ pé ó tabu. Ẹranko ìgalà yẹn wọnú ìlú yẹn. Bẹ́ẹ̀ ni méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ọpẹ́lọpẹ́ àwọn àgbàlagbà tó ń ṣètò káwọn nǹkan yẹn wálẹ̀ ṣẹ́gẹ́ tí ń sè wọ́n fi sá jáde. Wọ́n rí ọba yẹn sin sí church wọ́n láti gbé padà sí gbòòrò. So tó bá ti mọ̀ pé kínní yóò tọ́ o ò lè bá wọn ṣe má lọ bẹ̀ o má lọ bẹ̀. But how certain are you sir wípé Síkírù Adétọ̀nà ó ṣòro pé because èèyàn tó bá ṣòro pé o torí inú ìpèbí ọba tí wọ́n máa ń wọ̀ to me after tó bá ń ṣe orò fún wọn lọ́wọ́ wọ́n á tún máa kọ́ wọn ní ẹ̀kọ́ tó yanrantí. Màmá àwọn kọ̀ọ̀kan wà tá à ní lè sọ bọ̀ tá a lè sọ àwa kan lè sọ torí àbẹ̀rù ẹni. Ẹ bá wa sọ ká lè mọ bí táyé wa ti ṣe dé. Wọ́n ṣòro pé kì í ṣe pé wọ́n ṣòro pé. Kí ló wá ṣẹlẹ̀? Olè ló pa àwọn èèyàn kan kú. Àwọn èèyàn kan wọ́n fẹ́ fi gbogbo ọwọ́ wọ́n fẹ́ fi rẹ́ ìṣẹ̀ṣe mọ́lẹ̀. Ṣé mo pé me I'm not a traditional ruler now. Bẹ́ẹ̀ni. And I don't practice traditional. But mo nígbàgbọ́ pé Ọlọ́run ti wọn bó ṣe ń pè nìyẹn. Wọ́n dẹ̀ fẹ́ràn. Ẹ̀yin dẹ̀ appreciate ẹ̀ bẹ́ẹ̀ pé kán filẹ̀ bẹ́ẹ̀ but ẹ̀yin ò ní dédé ẹ̀ bọ̀ kó wà bẹ́ẹ̀ kó má fọwọ́ kàn. Bẹ́ẹ̀ ni mà. So tó o bá ti ní ṣe ó dàbí ẹni tí wọ́n sọ pé ẹ wá lọ church ẹ wá lò lọ church ṣùgbọ́n tó bá ṣèpèsè ń bẹ̀ wàá jẹ ṣe mọ̀ kó lè ojú ni ẹ́. Ó lè ojú ni. Àwọn bàbá yẹn wọ́n ní láti dìde àwọn alágẹmọ wọ́n ní láti dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí kárúkọ wọn mo mọ̀ wọ́n díẹ̀ mọ́. Ẹ bá wa dárúkọ wọn ẹ bá wa pè wọ́n. They have slapped them on their face now. Slap they have removed their eyes. Slap. Yeah. Then Alhaji Wasiu Ayinde with maximum respect to him tó ń gbáwájú tó ń gbẹ̀yìn ṣé gbà tó ń jẹ olú ọmọ àmì tó jẹ olórí ọmọ bá ṣé kò wọ̀ pé bí ni ṣé kò ṣòro yẹn ni. Ó ṣòro náà he was there now why can't he talk. But kò sí náà àwọn ọ̀gá yẹn kò sí nǹkan tó fẹ́ ṣe lánàá yẹn ẹ̀rí pé sójà náà gbé sẹ́gbẹ̀ẹ́ cascade yẹn sójà náà kó síbẹ̀. Ẹ wo báwọn sniper ṣe wà lókè tó ti rẹ́dì láti yin ìbọn. Bẹ́ẹ̀ni so Àwùjalẹ̀ tí ń ṣe kínní ọ̀rọ̀ tí mo ra tú jáde fún yín mà if you are a good journalist I'm sorry to use that word. Yes mi ò ṣe journalist but mo ń gbọ́ yín gbogbo ètò yìí máa dé a lot of places mo ń gbọ́ yín sà. Àgbọ̀ nǹkan tẹ́ sọ ẹ sọ pé if I'm a good journalist ibẹ̀ yẹn láti lọ sí bàbá mi. Ipe tẹ bá túlé kọwọ́ bòkú lójú ni nǹkan tẹ́ fẹ́ ṣe jáde. Ìlú wà lẹ àwọn èèyàn ń bínú gan wọn rí sọ ni. You know my father is late now. Yes. Àwùjalẹ̀ is late now. Nobody will come after me. If anybody come after me, Ọlọ́run á padà mi. Àṣẹ àwọn alálẹ̀ máa pa. Àwọn alálẹ̀ máa pa. Bẹ́ẹ̀ni. Torí ohun tó ṣẹlẹ̀ yóò ti yẹ kó ó dáa kò dáa.
gbogbo àwọn tó lọ níbẹ̀ yẹn lánàá lọ ṣe bẹ́ẹ̀ rí àyẹ̀mà majority of the political leaders ṣé wọn ò ṣiṣẹ́ ṣe ni. Ta ni ò tẹ fà. ọ̀pọ̀lọpọ̀ wọn tó débẹ̀ yẹn ìṣẹ̀ṣe ló gbé wọn débẹ̀ wọ́n wá fi yín ṣe nǹkan ìkọ̀rọ̀. ṣé ẹ̀gbọ́n Gbẹ́ngà Daniel máa sọ pé àwọn ò tẹ fà ni ṣé Ọ̀ṣínbàjò máa láwọn ò tẹ fà ni kí máa dárúkọ wọn kó máa gbọ́ ṣé gẹ̀tìmà. máa ń gbọ́ yín. ẹ wá fẹ́ mu ẹ ti fi kíní yẹn gòkè tán ó dàbí ìgbà tí ẹ bá wọn ní pé kíní kan gòkè odò. afárá àwọn gan ló jẹ́ afárá àwọn gan ni. So these are the things. So kọ́lọ́run ọba kó ṣàánú fún wa ni o. Kí àwọn bàbá I'm calling on Baba Yemi Eleburubo, the Araba of Osogbo, if I'm correct, and some other people like that. They should wake up. Me, I don't trust them. Mo ṣì ń sọ until I see what they are capable of doing. I don't trust them. They don't have the power. They don't have the power, man. They don't have the power. The financial power they don't have. The political power they don't have. They don't. Even I've not seen them manifest it. They've not used it. Kò tí ì lẹ́yìn bàbá mi. Bóyá ló bá wọn. Àìlè jà ní ká bàbá mi ò dé yín o. Hello. Ẹni sùúrù. Tó bá lórí pé ìbá gbé dání, èèyàn gbọ́dọ̀ lè dìfẹ́ǹdì. Gbé Jésù dání o, mo ti bẹ́ẹ̀ dẹ̀ o. Téèyàn bá pa mí lé ní ìsìn, ikú Ọlọ́run ní kú o. Kì í ṣe òun ló pa mí, Ọlọ́run ló pa mí. Ṣẹ́gẹ́tì ìsìn. Kò sí èèyàn kan tó lè pa èèyàn kan mà. Ọlọ́run nìkan ló lè pa èèyàn. So téèyàn kan bá kú lé ní Ọlọ́run ló pa. Ọlọ́run ló ní pé àsìkò ẹ̀ ti tó. Ṣẹ́gẹ́tì ìsìn. So kí wọ́n dìde kọ́ dìfẹ́ǹdì kan bá gbé dání. Western idea exposure làwọn èèyàn wa lọ mú fún wa and they call it religion. Majority wọn ò ní bọ́ sórí àga wọn. Báwo ló ṣe fẹ́ defend nǹkan tó gbé dání tí wọn ò bá take drastic measures? They need to. We say the same thing, but you know they are afraid to do that. They are afraid? They are not afraid. To me, they are not afraid. To me, wọ́n ti jẹ débì kan. Wọ́n ti jẹ dé ibì kan ni. Kí lẹ̀ ń sọ yìí? Ẹ má jẹ́ kí ṣẹ́rí a ti wà ní age tó yẹ wípé ó wà dangerous fún wa. Àwa gan ti rí ikú, a ti rí danger yẹn báyìí pé yes, ó ti tán. Ó ti finish. So now we are not supposed to be saying wípé oh kìnìkan wọ́n ti jẹ ní. Ò jẹ́ ní orò jẹ́ ní ogúngún. Wọ́n ní wípé ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe wà yìí ní ìsinyìí. Kó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́lé yín bàbá mi kálejò kan wá dé kó wá máa na àwọn ọmọ yẹn anyhow tenant kó máa na ọmọ yín kó máa báyàwó yín sùn lójú yín kẹ̀dẹ̀ máa sọ pé ẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ mọ̀ pé ẹ̀yin àti tenant yẹn ó ti níbi tẹ́ ẹ̀ dì sí ló ṣe lè máa báyàwó yín sùn tẹ́ ẹ̀ dẹ̀ ní take anything action. Ó máa ṣòro ẹ wo ìyá mi àwọn bàbá wa ní kọ́ dìde àwọn ṣe tó bá ṣáájú àwọn ọmọ wa tẹ̀lé wọn. Allow young guys in this traditional form to they are very good and they are honest. There is a man I know in Alagbado, Baba Popola, Are Popola or something like that, near Alagbado, Lagos State. Baba, báwo ló ṣe ń porúkọ wọn? Baba Popola mo mọ Baba Tenso. Èṣù is not Satan. Èṣù is not Satan bẹ́ẹ̀ ni. Mo ti gbàgbé fún mi mọ ọ̀rọ̀ tá à ń sọ yìí ló jẹ́ kí. Ṣọlágbadé Pópóọlá ni bàbá. God bless you, my sister. God bless you, my sister. They are learned people. Baba Yemi Eleburubo is learned. Baba Farumbi is learned. Baba Professor Abimbola, Oda Ifa, Oyo State, Oyo Oba Oyo. They are learned. They know. But nobody to support them. Nobody. They get insane. Even if this the issue of this Yoruba nation will come up, I think maybe this will be settled easily. You get to see. But at the Western idea, Mama, nǹkan ṣe wá o. Kí ló tọ́ fún yín? Ẹ mọ̀ pé ṣe mọ̀ pé ẹ̀sìn náà wà nù nǹkan tó bá ti ajẹ́ báyìí. Tó bá jẹ́ pé bẹ́yìn ṣe ẹni sùúrù bàbá mi tó bá jẹ́ pé bẹ́yìn ṣe gbé ilẹ̀ yín sọ́kàn. Lẹ ṣe ẹ̀sìn tẹ́ ń ṣe yìí tẹ́ bá jẹ ọba ṣe mọ̀ páàní ní problem pẹ̀lú ipò yẹn. bẹ́ẹ̀ ni mà I don't know if ara ń ta mí tó bá yẹ pé mo ní agbára kan
kí ló dé tẹ̀yìn ò ṣe wá gbé kínní ilẹ̀ kẹ́ bá wa gbé ipò yìí. màmá nídìílé tí máa jó lọ mò ń wẹ̀ yẹn ni o ẹgbẹ́ Yorùbá tí mo sọ mí máa jó lọ mò ń wẹ̀ yẹn ó ní mò ń sọ ṣẹ́ mọ́ kórìí iṣẹ́ ẹ̀ ni mo wà yìí. bẹ́ẹ̀ni. If I have to become the next Olówu kí ọba kó pẹ́ lórí ìtẹ́ o mi ò rókú sọ́ba o. If I have to be the next Olówu Ògbówó Ìjẹ̀bú mo ti gbà pé mi ò ní go against Islam or go against Christianity then kí n wá tako àṣà tó gbé mi débẹ̀ mi ò ní tako àṣà yẹn o. màá tún bá wọn modernize ẹ̀ dáadáa sí ni. màá tún bá wọn tún ṣe dáadáa sí ni. níbi tó ti ń ka yín lára dé báyìí. bẹ́ẹ̀ ni mà mi ò kàn gbọ́dọ̀ máa sọ jù ní tí bá sọ máa sọ débi tí ò yẹ kí n sọ dé torí mo ti wò ní tọkàn pé tí bá tẹ sọ fún un fẹ́ jọba. yes irú àwọn bàbá wa dé yẹn àwọn bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn yẹn ni màá ní kọ́ wá ó yẹ wá bá wa ṣètò yìí. bàbá Ẹlẹ́bùúbọn ò ní lè wá àṣẹ mọ̀ pé àwọn bàbá wa tó wà ní Ìjẹ̀bú Òde wọn ò ní jẹ́ kán wá tójú bọ ìṣẹ̀ṣe ti Ìjẹ̀bú Òde. èèyàn bá fẹ́ ṣe láwọn bàbá mi tẹ̀ sí ìpèdè abẹ́rẹ́ fún. but àwọn bàbá Ẹlẹ́bùúbọn tẹ̀ ń wò lọ́nkàn yẹn náà does not mean that you can trust all of them or whoever tẹ bá tún wá lọ ń pè níta. We can trust them with what they are doing with what we see in their hand. Do you think ẹni sùúrù ṣojú ṣe wá fi mọ ìwà ìdání? èmi ò sọ pé bàbá Ẹlẹ́bùúbọn dá àbí wọn dá o èmi ò trust any one of them money. Kọ́tẹ́mi ń sọ nìyẹn mo dẹ̀ ti ń sọ tipẹ́tipẹ́ because what you see them saying lórí social media what you see them doing is not what they are doing in their closet. If it is what they are doing in their closet ayé wa ò ní parẹ́ báyìí. Mama, let's be candid. Yeah, you are very correct ma. Okay, wo situation kan ìjọ kan mo wà ní ilé bàbá Awólọ́wọ̀ ní Ìkẹ́nnẹ́ màmá wà lórí àga bàbá ti kú ngbà yẹn o mo tẹ̀ lọ́gàá mi kan I was in the politics there so wọ́n wá ní ká sọ̀rọ̀ being the youth leader of Ogun State nígbà náà mo wá ní dáadáa àwọn bàbá Awólọ́wọ̀ tó ń ṣe ó pọ̀ ju aburú wọn lọ wípé wọn kì í ṣe séǹtò everybody bẹ̀rẹ̀ sí kún everybody bẹ̀rẹ̀ sí kún ọ̀gá mi dẹ̀ understand nǹkan tí mo sọ bàbá Awólọ́wọ̀ is not a saint o wọn kì í ṣe tó mọ́jú ṣùgbọ́n dáadáa wọn pọ̀ ju aburú wọn lọ ni àwọn aburú táwọn náà ti ṣe fún wa lára ẹ̀ ló ń yọjú ìmá ṣẹ́gẹ̀tì lára ẹ̀ ló ń yọjú yìí. ṣé dáadáa yẹn wá pọ̀ ju búburú yẹn lọ lẹ́ ń sọ yẹn there is a video that went Sherry let me tell you something bàbá mi tí nǹkan ò bá máa bàjẹ́ díẹ̀ wọ́n ní díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ kò ní ṣe yakata báyìí there is this video that went viral months ago or 2-3 years ago 2 guys kan àwọn ọkùnrin géńdé ọkùnrin méjì tó jẹ́ ọmọ kóòtù òjìrè kan wọ́n wọ aṣọ I think wọ́n wọ aṣọ ìbílẹ̀ wa wọ́n wá lọ síbi tí wọ́n gbé kínní Awólọ́wọ̀ sí ẹ wo fídíò yẹn. Talágẹmọ ni mo wò. no kò ṣe Talágẹmọ now years ago lèmi ẹgbàá ó ní Talágẹmọ ṣẹlẹ̀ wọ́n lọ síbi tí wọ́n gbé sculpture Awólọ́wọ̀ sí wọ́n ti yọ fìlà ojú ẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀fọ́ láti fọ́ kí ló ti ń porúkọ ẹ̀ wọ́n ti yọ ìgò ojú ẹ̀ ìgò ojú gan ti wọ́ sẹ́gbẹ́ kan wọ́n wá ń sọ fún wọn pé bàbá ẹ̀yin yín ò dáa o ó ní táwọn boys yẹn rí kan tó lọ sọ́dọ̀ ẹ̀ náà. èmi ò sọ wípé ẹni tó bá sọ ara àjọ òun ò dáa torí gbà yẹn làwọn Yorùbá ṣe láwọn bàbá wa wọ́n máa ní àwọn òwe kan láti back whatever wrong they did ló máa ní láti fi back it up ẹni tó bá sọ pé ara àjọ òun ò dáa ẹnu ẹ̀ ló wà ẹni tó bá sọ pé kìnnìkan ṣé wọ́n sọ pé kára àjọ òun náà má ṣe ni ṣé táwa náà bá wá ṣe kó da 30 fi strict instructions sílẹ̀ ṣe rò pé irú àwa yìí máa dé àmà bàjẹ́ ni what is it. ṣe rí géèmù tó play lánàá kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n yí àwa kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ gẹ́gẹ́ mo ní tó ṣe ní díẹ̀ o àgbọ̀dọ̀ àná àfẹ́. gbogbo ẹ̀ là ń gbọ́ yín bàbá mi. I would defend whatsoever I say. Okay, Awùjalẹ̀ pẹ̀lú our former president they were very good friends. Bàbá mi sọ story kan fún mi tí Awùjalẹ̀ wọ́n ti kún sí àwọn méjèèjì kan lọ́ máa bára wọn lọ́rùn
ṣẹ́gẹ́tì ń sìn. bẹ́ẹ̀ nìyẹn Buhari. tí Awùjalẹ̀ ń gbà tán wù ń gbà kan ìwà tó burú jù débi pé wọ́n láti gbé ọkọ obìnrin tó gbà yẹn wọ́n láti so mọ́ ẹ̀yìn Benz wọ́n dẹ̀ ń wà lójú títì. ọpẹ́lọpẹ́ Buhari yẹn ló rescue wọn tó náà ti fẹ́ yọ wọn lóyè but ìyẹn ti lọ. ṣé wàá rí ibi tí mo sọ pé àwọn bàbá wa náà ṣàbúrú fún wa irú àwọn bàbá Awólọ́wọ̀ náà ìtọ́ṣe tó pọ̀ jù máa ṣe bí àwọn bá kan náà wọ́n ní kó dọ̀bálẹ̀ fàkítọ́lá mi kí kó dọ̀bálẹ̀ wájú bàbá Awólọ́wọ̀ kó máa bẹ bóyá bọ́lá tó ń tún nàìjà tó ń gbèsè lé lórí. àwọn náà tí wọ́n ti dá gbogbo agbára yẹn lọ́wọ́ wọn wọ́n destabilize wọn débi kó wọn ò lágbára mọ́. wọ́n tẹ̀lé bàbá mi lọ sọ́dọ̀ ọba kan ní bóyá tilẹ̀ mọ́ Ìwó ọ̀ tẹ̀lé mù ní after Ìwó. màmá pẹ̀lú exposure mi mo ṣe dé sílùú ìgbà yẹn I could not look straight into ojú kábíyèsí yẹn. ibi tó ṣe ń tọ̀nà sí àwọn ọba nìyẹn. náà bàbá Síjú Adégan bá ṣe sọ wípé a ti gbọ́ ìtàn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn náà ṣe ń gbà náà wọ́n ṣe mistake tó pọ̀. bàbá yẹn gan wọ́n sì ń sọ wípé gbà tí bàbá yẹn wà láyé pé kò sẹ́nibọ̀dì ẹni tó bá súnmọ́ báyìí kò sẹ́ni tó lè wo ojú ẹ̀ eyeball to eyeball. ojú wọn ń tàn bí ojú kìnìún ní sàmà bó ti fẹ́ fàyọ ní pé ọba ọlọ́ba náà lè máa rí lẹ́nujọ́ mẹ́ta tó máa báyàwó níyàwó sùn. ọba lè máa rí lẹ́nujọ́ mẹ́ta tó máa gbáyàn. tó máa gbàyàwó tọmọtọmọ àwọn ará Òṣogbo lẹ̀ ń sọ yẹn àwọn bàbá ọ̀dọ́ bàbá Ẹlẹ́bùúbọn lẹ̀ ń sọ yẹn ọba Òṣogbo. ọba lè máa rí lẹ́nujọ́ mẹ́ta. nítorí mi ò kí ń treat ọ̀rọ̀ family issue mi personal issue ọkàn mi bàbá yẹn wọ́n gbàyàwó wọ́n gbọ́mọ ó wà nù àfin bẹ́ẹ̀. ọba ìfọ̀ríṣẹ́gun ló gbàyàn kan létí tó tún halẹ̀ mọ́ tó máa méjì tó wọlé wọn máa tó máa ṣe tó ní kan àwọn púpọ̀ gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn náà ò jẹ́ káwọn ọba yìí náà ní ìmọ̀ ká sòótọ́ fún yín mà kò jẹ́ kó ní ìmọ̀ kò jẹ́ káwọn èèyàn lè dìde láti gbèjà wọn tó níṣẹ̀ṣe bá dìde lánàá Ìjẹ̀bú Òde máa gbóná. ó máa gbóná voice note 2 minutes yẹn ó voice note kan ti wá before that voice note 2 minutes yẹn máa play ẹ̀ láìpẹ́. tó àwọn nǹkan yẹn ni táwọn bàbá yẹn kàn jọ tó ń bá fẹ́ ṣèṣe wọn kó fẹ́ tó dín wọn lọ́wọ́ kàn ṣe àwa ṣe christianity wa àdìgbò ṣe get in sin tá a bá fẹ́ kúrò then we go. Christianity is not our forefathers heritage go to you. a bá ìṣẹ̀ṣe láyé ni ó dẹ̀ wá ń bẹ̀ ṣe get in sin bẹ́ẹ̀ni tó kàn ṣe dáadáa ṣùgbọ́n ojú tì ní tó ṣẹlẹ̀ lánàá fún gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni sà. wọ́n máa sọ pé ojú wa yọ bọ́ ni ẹ ṣeun bàbá mi mo dúpẹ́. Ọlọ́run á gbà fún ọ̀rọ̀ ẹ pé ètò wa wẹ́dọ̀ mà. ẹni tó bá lójú ń tì ojú yẹn wọ́n yọ sílẹ̀ wọ́n yọ síra wọ́n yọ sí wa lọ́wọ́ báyìí. èmi fẹ́ play voice note wọn bàbá wa kan tí a rí ní orí kí ló ti ń porúkọ ẹ̀ orí mo pọ̀pọ̀lọpọ̀ wa ti gbọ́ bọ̀ mo 5 minutes tó hẹ̀ǹdẹ̀ yẹn mo láìkẹ́. ọgbà tó fún bàbá wa tó ń sọ̀rọ̀. ok mo ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́ ta lákọ̀ọ́kọ́ yẹn ká tó wá gbọ́ eléyìí torí mo believe wípé kò sí ẹni tó wà nínú platform ìṣẹ̀ṣe tí ò tí ì gbọ́ ta lákọ̀ọ́kọ́ yẹn. mo ṣe àlàyébọ̀ yìí bẹ́ẹ̀ náà mo ṣe àlàbọ̀ yìí bọ́ síṣẹ́ ò kí gbogbo ilé nínú yàrá aláyọ̀ yìí nílé àwùjọ ọmọ Yorùbá síwájú mo kí gbogbo ẹ̀yin àgbààgbà olùdarí. mo ṣàní pé kò ń ṣòwò tí mo fẹ́ gbọ́ ni. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa tí wọ́n fohùn ránṣẹ́ sílé ògbó àtọ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé wọ́n ní amúkùn ẹrù ẹ má dẹ̀ wọ́kẹ́ ó ní òkèlè ń wò ẹ wò ìsàlẹ̀ ó ní òkèlè ń wò ẹ wò ìsàlẹ̀. màmá sọ pọ́ìntì o. lẹ́ẹ̀kan sí láì fẹ́nikẹ́ni sílẹ̀ mo kí ọba mo kí àwọn ìjòyè mo kí gbogbo ará ilé ìgbà tó ń pè mí lánàá ẹjọ bá mi. mo ti ń sọ̀rọ̀ yìí tán ní
ẹ jọ̀ọ́ ẹ bá mi máa láìkè tó yẹ jọ. Mo ní gẹ́gẹ́ bí Lẹ́gùrù àjíṣà gbogbo Ìjẹ̀bú, ẹni bá mọ ìtàn Lẹ́gùrù dáadáa a mọ̀ pé onílù ò ní fẹ́ kí ìlú òun kó dàrú, onílù ò ní fẹ́ kí ìlú òun kó tú. Ẹni tí mo kọ́kọ́ pè first òní Orímọlóyè aláṣẹ ọba gbogbogbò ní àgbáláyé pátápátá igun mẹ́rin ilé ayé. Mo ní kábíyèsí báyìí ti ṣẹlẹ̀ níjẹ̀bú o. Mo tún pe ọba Òṣùgbó, bẹ́ẹ̀ ni tó jẹ́ èèyàn mi níjẹ̀bú náà. Mo ní aláìlúwà kábíyèsí ọba Òṣùgbó báyìí ló ṣẹlẹ̀ o. Àmọ́ àgbà kì í ṣègbà tí òjò bá rọ̀ làgbà ń gbé garawa síta o. Àwa mẹ́tẹ̀ẹ̀ta tí kò sí mi ò láàkì fóònù yìí sí mi. Àwa mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí, ọba Ògbóni, ọba Òṣùgbó àti èmi Lẹ́gùrù tí mo ń sọ̀rọ̀ yìí, a ti wà lórí ọ̀rọ̀ yìí kì í ṣẹjọ́ mẹ́ta, ó ti pẹ́ díẹ̀. Lórí kọ́ máa sin ọba yìí pẹ̀lú àwọn èmi tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ńjọ́ kan. kọ́ máa sin ní ìsìn ẹrú. Bí báwọn kí bàbá wa yìí ṣe dàgbà tó, àwa náà la máa jàkàrà wọn. Pé báwo la ṣe máa ṣe? Wọ́n dẹ̀ ní tó bá kanlẹ̀ tó bá kan òkè, pé ó níbi táwọn àgbààgbà tó ń gbé sí. Mo dẹ̀ jẹ́ kán mọ̀ níjọ́ náà lọ́hùn-ún yàtọ̀ sí àná tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ yìí pé kábíyèsí. Nǹkan tí bàbá wa sọ yìí pé àwọn ti wà lẹ́nu ẹ̀ pé kọ́ máa káwọn ẹrú má sin Síkírù, káwọn ẹrú ẹgbẹ́ ẹ̀ má sin. Àwọn ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́. Kọ́ táwọn àgbàlagbà yẹn fi fún àwọn lésì ní wípé bẹ́rù bá kan òkè tó kan ilẹ̀, àwọn ní special place, ibi ààyè ọ̀tọ̀ táwọn máa gbé sí, special place tó máa gbé sí nìkan yọ ojú wa bọ̀. Bẹ́ẹ̀mi náà ṣe bá bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn, bàbá wa Olójòwúbìnrin, years ago, bí mo ṣe bá wọn sọ̀rọ̀ náà nìyẹn pé ẹjọ́ ọ̀rọ̀ tó bá yìí sọ ò kí lẹ rí sí o. Kí ni bàbá sọ? Bàbá ní kó kọ́kọ́ kú ná. Ó ti kú báyìí. Ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ ẹ̀rín ni. Ọba Òṣùgbó, ọba Ògbóni, tí onílé ò bá ṣílẹ̀kùn fún everybody kó má wá o. Pé tí Ìjẹ̀bú Òde tí ọ̀rọ̀ kàn tọ́wọ́n bá ti ṣílẹ̀kùn, ó wà nínú constitution Òṣùgbó, ó wà nínú constitution Ògbóni. Àgbà ọ̀kan dédé ń dìde nínú ìlú wọn. Bí àmọ́ tí Ìjẹ̀bú Òde bá pè yín o, tó ń pè yín, ìbájẹ́ orí fóònù pápápá, ìbájẹ́ by letter, ìbájẹ́ any other means, tó bá ti lè pè yín. Ṣé ti gbọ́ bẹ̀ yẹn? Bàbá wa yẹn sọ wípé tí wọ́n ti fi òfin lẹ̀ nínú Òṣùgbó, àwọn Òṣùgbó, fún ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ kóòtù òjìrè tọ́rọ̀ yìí ká lára, tí ẹ kì í ṣe oníṣẹ̀ṣe àbí tẹ́ ẹ̀ mọ̀ anything nípa nǹkan kan tó jẹ́ ìṣẹ̀ṣe, àwọn Òṣùgbó ló máa ń ṣe kí ni? Àwọn ni wọ́n máa ń jókòó tó máa fọba jẹ láyé àtijọ́. Àwọn náà ló máa ń checkmate ọba tọ́ba bá fẹ́ mẹ́sẹ̀ síbi tí ò ti dá. Àwọn ló máa sọ pé ọba ò lè ṣe bẹ́ẹ̀. Ọba tó bá fẹ́ ṣe decision kò lè dá nǹkan kan àṣẹ ara ẹ̀ pa láìsí tòṣùgbó nínú. Síkúrù jọba, ó ṣe gbogbo ohun tó máa ṣe. Òṣùgbó ó ṣe kí ni? Ó fi wọ́n sí gbó. Màámi Onyedikachi, ẹ káàbọ̀ àwọn ìyá ọkọ mi. Ẹ dìde kẹ́ máa bọ̀. Àmọ́ tó bá ti lè pè yín, ilé tó bá ti pè yàn kó wá jẹ sàárà. Oníkálukú ló ń jẹ tó ń jẹ nínú ilé ẹ̀ ò ẹjọ́kọ̀ yín. Ìjẹ̀bú Òde, orúgun mẹ́rin Ìjẹ̀bú. Yàtọ̀ sí Ìjẹ̀bú Òde pàápàá, gbogbo ibi tó bá ti ń jẹ́ Ìjẹ̀bú, ọmọ alárẹ̀, ẹni Ṣémù Lẹ́gùrù lèmi, gbogbo ẹnu mi ló gba ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Tó bá ti ń pè nǹkan ní Ìjẹ̀bú, ẹni Ṣémù Lẹ́gùrù ló ní o. Èèyàn dẹ̀ kékeré nídìí nǹkan ẹ̀. Ọmọ Ìjẹ̀bú ẹyọ kan bá kú, ọmọ mi ni o.
kò dẹ̀ sí ọmọ wa kan tó wọ̀ tiẹ̀ láti jẹ́ kí ọlọ́pàá àbí kẹ́ mobile police àbí kẹ́ sójà kọ́ wá kó ìbọn wọ̀ Ìjẹ̀bú-Òde kó wá di bó bá lọ ìyá mi àní bọ́lá burú àní rílá burú. ẹ jẹ́ kí n sáré ṣàlàyé bíbẹ̀ yẹn fún yín ṣe láwọn bàbá wa tí wọ́n fi ohùn yín síta inú ò bá bí mi jù báyìí lọ mi ò bá fara ya jù báyìí lọ mo appreciate wọn gidi gan mi ò mọ̀ wọ́n o mi ò dẹ̀ sọ pé mo trust wọn o mi ò sọ pé mo finú tán wọn torí mo ti sọ ẹ bá mi underline pé mi ò trust àgbàlagbà kan nílẹ̀ Kóòtù Òjíire ọjọ́ tí màá tó máa fi ọkàn dé àgbàlagbà kankan ní ilẹ̀ Kóòtù Òjíire ọjọ́ tí ilẹ̀ Kóòtù Òjíire bá ṣe kí ni tí gbogbo wa bá gba òmìnira ọjọ́ náà ni màá tó máa fojú wo gbogbo àgbàlagbà ojú rẹ̀ máa fi máa wò wọ́n báyìí lọ́wọ́ tí wọ́n wà yìí kò sí tó lè sọ̀rọ̀ nínú wọn Fúlàní ni màmá ojú Fúlàní ni màmá fi wò wọ́n torí ìwà Fúlàní là ń rí bàbá yìí ń sọ wípé àwọn ò lè jẹ́ bí ọlọ́pàá ṣe ti pọ̀ yẹn tó jẹ́ wípé sniper ẹ̀rí lórí rúùfù lókì lórí kíni nítorí wípé àwọn ṣe rántí ikú tí bórabóra tìlú Ọ̀yọ́ kú ìgbà tí bórabóra tìlú Ọ̀yọ́ kú ẹ rí wípé àwọn Òṣùgbó ló padà gba òkú bórabóra tìlú Ọ̀yọ́ lọ́wọ́ àwọn ẹrú ẹgbẹ́ ẹ̀ ló bá sin bó ṣe máa ń ṣe nìyẹn àwọn ẹrú ẹgbẹ́ bórabóra ti dúró báyìí pé àwọn làwọn máa sin àwọn Òṣùgbó ló dúró pé àbáyé yín fẹ́ ta ni níbo iye tí àwọn bórabóra tìlú Ọ̀yọ́ ṣe tí àwọn Òṣùgbó tìlú Ọ̀yọ́ ṣe ní àwọn tí Ìjẹ̀bú-Òde fẹ́ ṣe omi ti tẹ̀yìn wọn gbé lẹ́nu agbára ti pin nítorí wípé kí ni wọn ò lè ta kútù kò ń ṣe pé wọn ò fẹ́ ṣe nǹkan kan o wọ́n fẹ́ gba òkú ọba yẹn ṣùgbọ́n wọ́n ń wòye àwọn ọmọ wọn àwọn ọmọ ọlọ́mọ ṣé mọ̀ pé onílùú òkè ìfẹ́ Kóòtù bó ti lè jẹ́ pé onílùú gan ti jẹ ó ti bì ó ti jẹun tí ó jẹ́ kí ìlú parẹ́ ó ti bà ayé ìlú jẹ́ ó ti sọ ìlú di píparẹ́ nítorí wípé àwọn ọmọ ẹni tí mo fi appreciate bàbá wa yìí nìyẹn o tán fi ohùn yìí síta bó tilẹ̀ jẹ́ wípé àwọn afọbajẹ wọ́n ti jẹ wọ́n ti bì wọ́n ti sọ wọ́n dẹni yẹpẹrẹ use and dump àwọn wo nìyẹn bíi ti báwo ta ni ló ń jẹ́ òun ló fà á tó jẹ́ wípé délẹ̀délẹ̀ wọn ò lè lẹ́nu ọ̀rọ̀ wọ́n wá wò wípé wọ́n wá gbójúlé agbára táwọn Gbárùmọ̀lẹ̀ fi fún wọn wọ́n gbójúlé agbára táwọn alálẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú fi fún wọn pé bọ́bá máa dúró bọ́bá tọ̀ lóge àfọ́ níkọrọ ni àjọ kàkà kékú má ṣẹṣẹṣẹ àwọn máa fi ṣàwádànù ní nígbà wọ́n débẹ̀ wọ́n fẹ́ takútú bí àwọn ará Ọ̀yọ́ ìtàn ò ní gbàgbé yín bàbá wa tẹ wà láyé nísìn torí ẹ kọ̀tàn ara yín lẹ̀ ó pọ̀ gan bẹ́ẹ̀ ṣe fẹ́ takútú ẹ wá rí àwọn sniper ẹ rí àwọn ọlọ́pàá kì í ṣẹ̀yìn ilẹ̀ rúmbà kì í ṣẹ̀yìn torí tó bá yìnbọn kò lè ràn yín irú èèyàn bíi tèmi báyìí òun lẹ̀ ń dáàbò bò tá à ní nǹkan míì ju má jà gọ́tà lọ yìí tá à lágbára tá à lè takútú yìí òun lẹ́yìn ṣe kí ni lẹ̀ ń dáàbò bò pé tó bá bẹ̀rẹ̀ nísìn tó bá bẹ̀rẹ̀ àwọn ọmọ yìí wọ́n pa wọn bí ẹni pa ẹran ni ìyẹn lẹ̀rù ṣe ń bà yín ìyẹn lẹ̀ ṣe já òun ni bàbá wa yìí ń sọ yìí à ń gbọ́ wọn lọ. àwọn tí ọ̀rọ̀ tọ́ sí pàápàá jùlọ ilé Olísà Ògúnjà ìdálù níṣèlú tó bá ti sí Àwùjalẹ̀ ńlé Olísà ló kàn o bẹ́ẹ̀ ni Olísà ló kàn tó bá ti sí Àwùjalẹ̀ ńlé kò sí ìlú tó máa ní nọ́mbà 1 tó ní nọ́mbà 2 nípa àṣẹ Ìjẹ̀bú-Òde especially ẹnìkan bá wọ Ìjẹ̀bú-Òde lé ní yìí báyìí bàbá ń sìnkú Àwùjalẹ̀ òun ni Olísà Ògúnjà Olísà Palace la pè é
àwọn bàbá wa múlẹ̀ títí wọ́n tún bá Fúlàní múlẹ̀. Ẹ gbìyànjú, èèyàn ni yín sà, èèyàn ni yín mà, mo gbé fún yín, ẹ gbà yín nìkan lẹ́ní, ẹ ṣeun, ẹ wò ohun rèé, mo dì fún yín. Olisa Palace la pè é láyé ìgbà tí ojú tó àwọn bàbá wa tí wọ́n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, tí ìfẹ́ wà láàrin ìlú. Olisa ò lè ṣe kó má rí Àwùjalẹ̀, Àwùjalẹ̀ náà ò lè ṣe kó má rí Olisa. Àmọ́ àwọn bàbá wa méjèèjì yìí, àti Olisa ni o àti Àwùjalẹ̀ tó fọwọ́ lélẹ̀ ni o, ọjọ́ òun náà ti ríra wọn gbẹ̀yìn. Àgbàlagbà méjì ló ń jà, ọmọ kékeré. Ẹ wò, ẹ má bínú, ẹ jẹ́ n tún gbé sí. Kéèké ìlú wọn mọ bí tán máa yà sí. Ẹlòmíì á lọ sọ́dọ̀ Olisa, torútorú ló máa fi lọ, torí pé kò fẹ́ káwọn ta Àwùjalẹ̀ ní palace kan mọ̀ pé òun máa ń lọ sílé Olisa. Ìjẹ̀bú ti dá sọ́nà méjì. Divide and conquer. Ìjẹ̀bú ti dá sí ọ̀nà méjì. Bí bá jẹ́ ọ̀nà méjì ní Ìbàdàn. Bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú ti dá sí ọ̀nà. Yorùbá nation tí ò kì í ṣe Ìjẹ̀bú gan, tí ò ń ṣe ẹlẹ́kọ̀ tí ò jìrè gan, ti dá sọ́nà 10. Ọ̀rọ̀ ló bá ti ju ẹkún lọ, ẹ̀rín mi kí la fẹ́ sí. Yorùbá nation gan tí èyí ṣe dúdú ìlú gan, ó ti dá sí 2 million. Ká máa ní Ìjẹ̀bú wá ní odindi Ìjẹ̀bú wá dá sọ́nà méjì. Ó ti dá, ó ti fọ́ pẹ́kẹ́, ó ti parẹ́ gan. Sí ọ̀nà méjì. Wàhálà tó wà ńlẹ̀ nísìnyí ò ń ṣe wàhálà mọ́ o. Ẹ̀yin tẹ́ jẹ́ pé loyalist Àwùjalẹ̀, akínyìn ẹ̀kọ́ ara fẹ́ra kù. Ọmọ ìlú kan náà ni gbogbo wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni wà láyé ló máa ṣayé o. Elégùrù lèmi o, àjíṣà ni mí, ẹni ṣéèmù ni mí. Ẹ lọ bèrè ìtàn légùrù dáadáa, ẹ lọ bèrè ìtàn, ẹ lọ wádìí ìtàn. Onílùú kò ní fẹ́ kí ìlú òun kó tú o, torí tí légùrù bá bá omi lọ, kó tẹ́ni sórí omi, kó lo agbára kí Èdùmàrè fún ní ọjọ́ náà lọ́hùn-ún, kò ní sí nǹkan tó máa jẹ́ Àwùjalẹ̀ lọ́jọ́ Ẹtì ní o. Àwùjalẹ̀ ò ní ṣọba sórí ọ̀sà o. Kò ní nǹkan tó máa jẹ́ Ìjẹ̀bú lọ́jọ́ tòní, torí pé àní kọ́lé sórí ọ̀sà o. Nípa ìdí èyí, mo fi Èdùmàrè bẹ̀ akọ, mo fọlọ́run bá mo fi bẹ̀ abo, mo fi bẹ̀ gbogbo ọmọ ìlú. Ìjọba Àwùjalẹ̀ ti sọ pé Mùsùlùmí ló ní òkú òun o. Mùsùlùmí, bàbá yẹn ti sọ ńgbà tó wà láyé pé nǹkan báyìí lòun fẹ́ o. Kò dẹ̀ fi bò, ó sọ lójúde ọba, ó sọ fáwọn èèyàn, ó sọ fọmọdé, ó sọ fágbà. Torí ìdí èyí, mo ṣe gbé ọ́díò jáde urgently wípé tọ́wọ́n bá ti sọ pé àwọn mọ́ṣáláṣí ti dé, ìwọ tó bá fẹ́ lọ kò fẹ́ lọ kò lọ síbẹ̀. Ìwọ tó bá dẹ̀ fẹ́ lọ kò jókòó sílé ẹ̀. Ṣùgbọ́n tó bá ti di ní àwọn àgbààgbà máa bẹ̀rẹ̀ sí ní ṣe ètùtù ìlú. Ìsìnkú ọba ọ̀tọ̀, ìsìnkú ọba ọ̀tọ̀, ètùtù ìlú ọ̀tọ̀. Ẹ mọ̀ wípé téèyàn bá ti sáré kó má tẹ̀, bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìwà tó ń wù pátápátá ìwà ẹ̀tẹ̀ ni. Ẹ kú mọ̀ mí pé mi ò mọ bó ṣe ń pa nǹkan láró. Bó tilẹ̀ jẹ́ kó mọ̀ pé ìwà ẹ̀tẹ̀, ìwà àbùkù, ìwà kan fi èèyàn kan fi ṣe aṣọ nílẹ̀, òun ló ń wù ní gbogbo ọjọ́ ayé yìí. Tó bá ń sáré kó má tẹ̀, tó bá ti fẹ́ báyìí, ikú ni kó máa wá, ẹ̀mí ẹ̀ ló kù kó máa dùn, ẹ̀mí wa làwa ń dùn báyìí. Ẹ̀mí gbogbo wa là ń dùn báyìí, kó lọ ń ṣàánú wa yìí. Ọ̀rọ̀ tó bá ti jẹkún lọ, ẹ̀rín ni. Ọ̀tọ̀, ìsìnkú ọba ọ̀tọ̀, ètùtù ìlú ọ̀tọ̀. Ètùtù yàtọ̀ sí ìsìnkú ọba o. Nítorí kàn ṣe mí láàánú ni wípé àwọn ìdílé kan wà, oyè táwọn jẹ nínú ilé wọn, òun ni kí wọ́n sin ọba. Òkú ọba làwọn máa ń sin ní tiwọn, oyè ìdílé wọn nìyẹn. Ṣé mo pa àwọn baba ńlá wa, wọ́n létò. Ìdílé tó ń fọba jẹ ọ̀tọ̀. Àwọn tó ń sìnkú ọba ní ìsìn, wọ́n ti ganú lẹ̀.
kí ló ganu sí ìgbà tí wọ́n mọ̀ wípé ẹ má bínú ẹ̀ tẹ́ ń sìn kó gbàlẹ́ ẹ̀ lè má sọ pé èmi ò mọ bó ṣe ń pa nǹkan láàárọ̀ ni ẹ má bínú sí ẹ má pa mí o ẹ má pa mí o. Hello my sister. Calling show là ń ṣe ẹni tó bá fẹ́ pè wọlé o. Hello bàbá wa ó yá à ń gbóhùn yín. Hello. Ṣẹ́rí bàbá tí ẹ play voice note wọn yẹn. Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Wọ́n ti sọ̀rọ̀, he spoke in a diplomatic way. Wọ́n tẹ̀ tí ìsọ̀rọ̀ délẹ̀ a ṣì ń gbọ́bọ̀ ni. Ṣé ẹ jẹ́ ká gbọ́ tán kẹ́ tó pè? Kẹ́lẹ̀ kó gbogbo ọ̀rọ̀ náà pọ̀ torí mo rí pé ó ń gbóná fẹlifẹli. Ìdílé tó ń sin òkú ọba ọ̀tọ̀, ìdílé tó ń bọ́ba ṣèjọba lójoojúmọ́ ọ̀tọ̀, ìlámù rẹ̀ ló lòkú ọba o. Gbogbo ọmọ Ìjẹ̀bú ọ̀pọ̀ nínú wọn ni ò mọ̀ torí 65 years. Ìlámù rẹ̀ wọ́n lẹ́yìn ilẹ̀ lòkú ọba àwọn undertaker ti bá yín gbé ẹ má bínú wọn help yín ni torí wípé iṣẹ́ undertaker òun ni Muhammadu kọ́ wọn láti ilẹ̀ ẹrú dẹ̀ lọ bá tẹ́ ẹ fi jẹ tẹ́ ẹ pè lọ́ba kì í ṣọba ẹrú ni so àwọn ẹrú ẹgbẹ́ ẹ̀ ló máa sin kò dẹ̀ sí bá a bá gbé ọmọ lẹ́ńlẹ̀ ká gbé sórí ẹni tó ó máa padà jarun pa ilẹ̀ ńlẹ̀ nílé ẹ̀ oko ẹ mọ́ òun lẹ mọ́ lọ ẹ ṣeun. Yes, lórí tẹ bàbá jẹ bàbá mu bàbá ò lè sọ pé àwọn regret pé àwọn di Àwùjalẹ̀ o ṣé alẹ́ o ṣé ilé náà fẹ́ kọ́ ni wọ́n nílé ṣé mọ́tò náà fẹ́ rà ni wọ́n ní mọ́tò rẹpẹtẹ. Bílíọ̀nìà kò sọ́mọ Àwùjalẹ̀ tó máa tọrọ jẹ kò sọ́mọ Àwùjalẹ̀ tó lè tòṣì títí láéláé o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà kò sí bá a ṣe máa pẹ́ láyé tó lẹ́yìn tí bàbá yìí ń fi peaceful a máa fàyè yìí sílẹ̀ níjọ́ kan. tẹ bá rí bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ tẹ bá jẹ́ ẹni tó máa ń listen sí voice èèyàn is pained voice yẹn you could feel the pain the agony nínú ọkàn pé ọkàn wọn gbọ́n gba ọgbẹ́ lẹ́yìn yẹn mo rò pé lómi tó wá fi voice note sílé láti fi counter bàbá yìí tó wá send another 5 minutes voice ibẹ̀ yẹn ni mo ti fọ́ tán fún bàbá mo fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ bí ẹ̀wà tí wọ́n sè tó wá fi kọ́hún sí. Ikú tó pa ọmọ ẹjọ́ kan tí èèyàn lò nípa èèyàn tó ti 91 years àwa tá à ń sọ̀rọ̀ yìí náà àdúrà wa ni pé káwa gan 90 bẹ́ẹ̀ ni bàbá pẹ́ láyé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba yìí pé ikú ńkọ́ Ọlọ́run fi ṣe ìrọ̀rùn fún wọn bàbá ti lọ forever nìyẹn ayé ò dẹ̀ nígbàgbé gbogbo dáadáa tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni ẹ̀dá ò ní wà láyé yìí kó má ní ṣùgbọ́n ọmọdé ò dẹ̀ ní mẹ̀kọ́ jẹ báwọn bàbá wa ṣe sọ kó má ra lọ́wọ́ gbogbo wa náà kọ́lọ́run bá kó bá wa gún ayé wa gún régé Àwùjalẹ̀ ti wá Àwùjalẹ̀ ti lọ ṣùgbọ́n aláyé máa. ẹ má dá wọn lóhùn o ìyá mi Bísí ọlọ́pẹ́jẹ ẹ má dá wọn lóhùn àwọn àrọ́mọdọ́mọ pẹ̀lú wọn nǹkan tí bàbá yìí ń gbìyànjú láti sọ kò tí ì yé ẹ̀yin wípé bí Àwùjalẹ̀ ṣe rí owó tó lórí oyè ọba bó tilẹ̀ jẹ́ pé wọ́n ta gbèsè ayé wa ni ó yé yín wọ́n tà wá ní gbogbo ẹnu ni mo fi sọ mi ò ní evidence ẹ lọ mú mi sí wọ́n tà wá ní gbogbo ẹnu ni mo fi sọ kí ló ń jẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ó ní ibi tí wọ́n tà wá dé o tán lówó dé o àwọn ọmọ wọn kò lè ṣe kí ni wọn ò lè tòṣì mọ́ ṣùgbọ́n wọn ò mọ̀ wípé wọn ò gbọ́n ọ̀ràn tí Abíọ́lá wọn ọ̀ràn tí àwọn èèyàn tó yẹ pé olówó àná ìgbà máa ń yí ni k'Olódùmarè má jẹ́ kí ìgbà burúkú àtàwọn ìgbà rúmọlẹ̀ kó má jẹ́ kí ìgbà burúkú yí kàn wá. máa tún ayé ṣe
gbogbo ẹ̀yin jẹ́ loyalist Àwùjalẹ̀ ẹ̀kọ́ ara fẹ́ra kò gbogbo wa náà lọ máa Àwùjalẹ̀. ṣé ti rí wọ́n ní loyalist tí wọ́n ń bẹ̀ tí ṣe rí Olódùmarè o ṣe rí táwọn ọba kan tó fi mọ́ Olúwo tó bá ń sọ wípé kò sí kíní kan ò ní ṣe àwọn bàbá wa kan wà lábẹ́lẹ̀ tó ń ró wọn lágbára pé máa lọ ó bá tiwọn jẹ́ kó bá tiwọn jẹ́ kó o fọ́ gbogbo ẹ̀ káyé parẹ́ lórí tiẹ̀ mọ́ ọ lọ náà ni kíní kan ò ní ṣe. ó máa ní ikú bàbá ò dùn òun ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ́ra wá di òṣìṣọ́ ẹyọ kan àsìkò tá a máa yẹra wa sọ́tọ̀ kan lélẹ́yìí o torí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la Elégùrú pariwo ẹ̀rí ọ́díò tèmi máa ń ṣe àgbà tí ò kẹrùn ni o ó di dandan kó kẹtàn sáré tẹ́ bá wo agbègbè wa dáadáa kò sádùúgbò tẹ́ máa dé báyìí àwọn Ìjẹ̀bú Òde especially ó ti di Islamic community. ṣe gbọ́ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde torí ẹnìkan kọ́mẹ́ǹtì ẹlẹ́nu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jágbàlagbà jù bẹ́ẹ̀ lẹ́lẹ́nu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni ẹ wá kọ́mẹ́ǹtì síbi pé inú ẹ̀mí o àti kọ́là tó ń sọ̀rọ̀ kò sí ìtọ́jọ́ ọmọ Ìjẹ̀bú Òde nínú wa ẹ ní sùúrù ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ ọkọ tó ti sọdọ̀ mọ́ àlè tán torí ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ẹ̀yin ọmọ ọkọ tó jẹ́ pé ìgbésí ayé yín gan òdẹ̀ padà wún èèyàn mọ́ àní nǹkan tó ṣẹlẹ̀ ojú ti gbogbo wa ni àwa ń bá yín kébò sí o à ń bá yín dárò ara yín ẹ pé kí ni ń ṣe lẹ́yìn kùlé lé yín sẹ́yìn ò mọ̀ wípé ikú tó ń pa ojúgbà ẹ̀ ni òwe ńlá ló ń pa fúnni ni sẹ́yìn ò mọ̀ wípé ohun tó bá ti dé bá dúró ti dé bá mú ni sẹ́yìn ò mọ̀ wípé wọ́n ń sọ wípé ohun tó bá ń ṣe abọ́yadé gbogbo ọlọ́ya ní í ṣe ni àbẹ́yìn ò mọ̀ torí ẹ fẹ́ pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde o àwa ẹ̀ ń sọ ọmọ Ìjẹ̀bú Òde o sẹ́yìn ò mọ̀ wípé igi gogoro má gún mi lójú àtòkèrè la ti ń wò ni sẹ́yìn ò mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kọ́gbọ́n ni ọba ìlú Ìpẹ́rù ti kú ìlú mi ọba ẹ̀ ó ti kú bó tilẹ̀ jẹ́ pé a rí pé àwọn náà wọ́n dọwọ́ rú ni a ní kò sí kankan nù yín tí mo trust àwọn náà bá ṣe wà yẹn àgùntàn ni wọ́n àgùntàn Ísírẹ́lì ni wọ́n ṣé èmi náà máa wò ní ìsìn nígbà tá àgùntàn kú kán wá gbẹ́rú síbẹ̀ ṣé tí ó bá ihun tó ṣẹlẹ̀ níjẹ̀bú Òde òun tó bá ṣẹlẹ̀ nípẹ̀rù ṣé nǹkan ò ti pin tí yín tó ṣẹlẹ̀ níjẹ̀bú Òde òun láàfin kọ́gbọ́n òun láàfin máa sọ fún gbogbo ara wa ẹwọ ẹni tó ń wò láwò sunkún tó ń wora ìláwò rẹ̀ rìn à ń sọ̀rọ̀ yín ká lè fi kọ́gbọ́n ká má bàa ṣubú torí ẹ ti ṣubú mi ti ẹ̀ mọ̀dí tó jẹ́ wípé àwọn èdè àwọn bàbá wa ló wà lẹ́nu mi lénìí káwọn náà má bàa ṣubú bíi tiyín torí ẹ ti ṣubú ẹ ti wà ńlẹ̀ báyìí ẹ wá ní kó má sọ̀rọ̀ ẹ̀ àṣẹ ní sọ̀rọ̀ ẹ̀ àríṣe larí kànáà tó bá ṣẹlẹ̀ tó bá fẹ́ kó sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni torí rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí ibú tó mórí ibú sọ ẹni gan wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ ẹlẹ́yà ti dé nìyẹn àsìfì yín ṣẹlẹ́yà torí pé ẹlẹ́yà gbogbo wa ni tó bá ti dé bá jú ó ti dé bá mú nìyẹn